Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Kò sí mímì lètò ètò ni kò sí mímì, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà, dúpẹ́ tí ẹ mú wa wà láyé, tí ẹ pa wá mọ́. Ẹ jẹ́ kí a rí ọjọ́rú tí ó kẹ́yìn oṣù kẹjọ. Ògo ni fún orúkọ mímọ́ yín. Rán tí ọgbéyẹ̀wò lẹ́ni ẹ má jẹ́ kó lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Ẹ sì fún wa ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ àti olùṣọ́ ọ̀rọ̀ náà. Sórí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Kí ni àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni? Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ọ̀rọ̀ lọ́wọ́ òkùnkùn. Ọ̀rọ̀ lọ́wọ́ òkùnkùn. Ọ̀rọ̀ lọ́wọ́ òkùnkùn. Tí a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ lọ́wọ́ òkùnkùn, ẹ jẹ́ kí n mú bíbélì kíkà mi nínú ìwé Dìtàlórómì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàlá títí dé ẹsẹ̀ ìkàndógún. Dìtàlórómì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàlá títí dé ẹsẹ̀ ìkàndógún tí ó kà báyìí pé bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ kí o sì máa sìn, kí o sì má búra ní orúkọ rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ tọ ọlọ́run mìíràn lẹ́yìn nínú òrìṣà àwọn ènìyàn tí ó yí yín káàkiri, nítorí Olúwa Ọlọ́run rẹ Ọlọ́run owú ni nínú yín o. Kí ìbínú Olúwa Ọlọ́run rẹ kí ó má bàa ru sí ọ, òun á sì run wọ́n kúrò lórí ilẹ̀. Ọ̀rọ̀ òkùnkùn. Ní àkòrí tí mo gbé yẹ̀wò ọ̀rọ̀ ibojì, ṣùgbọ́n eléyìí ọ̀rọ̀ òkùnkùn wọ́n fẹ́ farapẹ́ra náà, ṣùgbọ́n màá yànnàná ẹ̀. Ọ̀rọ̀ ibojì, ọ̀rọ̀ òkùnkùn la fẹ́ gbé yẹ̀wò. Ọ̀rọ̀ òkùnkùn, ohun tí mo gbọ́ ló jẹ́ kí n gbé àkòrí yìí jáde. Mo gbọ́ ìtàn àwọn bàbá tó jẹ́ wípé wọ́n máa ń bá ọmọ wọn ní àjọṣepọ̀. Nítorí kíni? Nítorí ọ̀rọ̀ òkùnkùn. Ẹnìkan tí ó ṣe ìjẹ́wọ́ ló sọ wípé nínú ẹ̀mí, gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ènìyàn ẹlẹ́ran ara tá a wà yìí mẹ́ta ni wá, tá a jẹ́ yọkan. Ara wa tí a fojú rí báyìí, ọkàn àti ẹ̀mí wa. Òun ni ó fi ṣẹlẹ̀ pé ara wa báyìí, òun ni la fi ń rìn káàkiri tí a fi dá wa mọ̀. Ẹ̀mí wa, Ọlọ́run ló ní ẹ̀mí. Ọkàn ni Ọlọ́run fún oníkálukú ní ààyè. Ọkàn ló máa, ìwọ nínú ara ló máa decide ẹni tó fẹ́ jẹ́ kí ọkàn rẹ kó jọ́sìn fún. Bóyá o fẹ́ kí ọkàn rẹ kó sin Ọlọ́run ni, àbí o fẹ́ kí ọkàn rẹ kó sin Sátánì. Nínú ẹ̀mí báyìí wà yìí ni mo wá fẹ́ gbé wa lọ́sìn nínú ẹ̀mí. Wọ́n ní ó ní ẹnìkan tí à ń pè ní ìyá ayé nínú ẹ̀mí. Ìyá ayé yìí, àwọn babaláwo wọ́n máa ń consult ẹ̀ nínú ẹ̀mí. Ìyá ayé máa ń fún àwọn ènìyàn lágbára. Àwọn oṣó, àwọn àjẹ́, àwọn olóṣòlẹ̀, àwọn babaláwo, ó máa ń fún wọn lágbára. Wọ́n á lọ bá ìyá ayé. Ìyá ayé àwọn fẹ́ lówó. Tó bá wá sọ pé àwọn fẹ́ lówó, ìyá ayé á wá sọ fún wọn pé okay, nítorí o fẹ́ lówó báyìí, nǹkan báyìí ni kò ṣe. Ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ báyìí, ó jẹ́ politician. Ó lọ bá ìyá ayé. Àwọn politician bíi mẹ́ta. Ní ọdún mélòó kan sẹ́yìn, a gbọ́ nípa politician kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó lọ ń fi ẹ̀jẹ̀ àwọn ènìyàn wẹ̀ ní oríta mẹ́ta. Ó ṣe at the end of the day wọ́n yí pé kò rí bẹ́ẹ̀, kò dà bẹ́ẹ̀, ṣùgbọ́n nínú convention tá a gbọ́ lẹ́nu ẹni yìí, ó sọ pé ó ṣeé ṣe kó jẹ́ lóòótọ́ ni. Ìyá ayé ló máa ń fún wọn ní pé ó dáa, ìwọ fẹ́ òkìkí, ó yá lọ ṣe báyìí. Tó bá ti lè rí ẹ̀jẹ̀ ènìyàn tó fi wẹ̀, wàá fún ẹ lókìkí. Ìwọ fẹ́ ọrọ̀, ìwọ fẹ́ gba nínú politicians, mo fẹ́ base lé lórílẹ̀ ní, ẹ jẹ́ kí n dúró lórí àwọn politicians. Ìwọ fẹ́ gba ipò, o fẹ́ di governor, o fẹ́ di president, o fẹ́ di minister. Lọ ṣe nǹkan báyìí. Fún àpẹẹrẹ eléyìí tí mo fẹ́ sọ yìí, ó fẹ́ di governor, ó fẹ́ lówó. Ìyá ayé wá sọ fún wípé kó lọ bá ọmọ rẹ̀ obìnrin kó bá sùn. Kò wá ní ọmọbìnrin. Ìyá ayé sọ pé tí ò bá ná ọmọbìnrin kó lọ bá wèrè sùn. Ó sì lọ bá wèrè sùn. Ìyá ayé sì sọ pé kó máa mọ́nítọ̀ wèrè yẹn tá a fi lóyún, tá a fi bímọ. Tó bá wá bímọ, kó gbé ọmọ yẹn wá.
ibi tí mo wá ń bọ̀rọ̀ lọ nìyẹn. Ṣé rí àwọn alágànná tí wọ́n ń lóyún, ṣé rí ọ̀pọ̀ àwọn tó ń fún wọn lóyún, àwọn tó jẹ, àwọn tó nífọ̀n tó lè kánná, àwọn tó jẹ ṣẹ́kù, àwọn tó lówó, àwọn ló ń fún wọn lóyún. Kí ló dé tí wọ́n fi ń fún wọn lóyún? Nítorí pé wọ́n fẹ́ ọrọ̀ òkùnkùn, nítorí wọ́n fẹ́ gbàgbára lọ́wọ́ òkùnkùn, wọ́n fẹ́ gbàgbára lọ́wọ́ Sátánì. Nínú eléyìí tí mo discuss lákọ̀ọ́kọ́, mo sọ pé ọ̀rọ̀ ibojì wọ́n máa lọ bá àwọn òkú wọn gbàgbára lọ́wọ́ wọn, ṣùgbọ́n eléyìí ọ̀rọ̀ òkùnkùn, ìyá ayé yẹn ló máa sọ fún wọn pé ó yá nǹkan báyìí ló máa lọ ṣe. Politician eléyìí wọ́n wá ní pé kó lọ bá alágànná wèrè, kó lọ bá sùn. Ó bá wèrè sùn lóòótọ́, wèrè lóyún, a wá máa gbé oúnjẹ fún wèrè. Alẹ́ ló máa ń wá, tẹ́ṣẹ̀ bá ti pa, tójú bá ti pa, á pé oúnjẹ wá fún wèrè, á mówó wá fún. Ṣé bóun ló lóyún wèrè? Àwọn Yorùbá bọ̀ wọ́n ní oyún wèrè kò ná ẹnìkan ní kólòbó, ṣùgbọ́n oyún wèrè ó ná àwọn tí wọ́n fún wèrè lóyún tó ní ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀, ó ná wọn ní nǹkan tó ju kólòbó lọ o. Wọ́n máa ń mówó lọ, wọ́n máa ń mú gbàmí aṣọ, oríṣiríṣi oúnjẹ wọ́n á lọ gbé fún wèrè nítorí pé àwọn ló fún lóyún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alágànná yẹn ẹ máa rí wọn, àwọn obìnrin wọ́n á fún wọn lóyún. Àwọn tó fún wọn lóyún kì í ṣe wèrè ara wọn, àwọn ènìyàn abarapá, ènìyàn gidi ni wọ́n fún wọn lóyún. Ó ní ìdí tí wọ́n sì fi fún wọn lóyún, nítorí ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn ó lẹ́gbin. Ìkejì tí mo tún fẹ́ sọ, politicians, àwọn tó fẹ́ lówó, wọ́n á ní kán máa bá ọmọ ara wọn, ọmọ tí wọ́n bí nínú ara wọn, kán máa bá ní àjọṣepọ̀. Wọ́n á máa bá ọmọ ara wọn ní àjọṣepọ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìyàwó wọn máa mọ̀, ṣùgbọ́n kò lè sọ jáde lẹ́nu. Wọ́n wá sọ ọmọ ara wọn di bọ́ọ̀lù tó máa gbá kiri. Irú ọmọ yẹn wọ́n máa fẹ́ràn rẹ̀. Ó ní ìdí tí wọ́n fi fẹ́ràn rẹ̀, nítorí ohun tí wọ́n rí gbà lọ́wọ́ ẹ̀, nítorí ògo tí wọ́n fi ń tàn yẹn, ara ọmọ yẹn ni wọ́n ti ń gbà. Nítorí ògo tí wọ́n fi ń tàn yẹn, ara ọmọ yẹn ni wọ́n ti ń gbà. Bíbélì sì sọ wípé ìbànújẹ́ àwọn tí ó sá tọ ọlọ́run mìíràn yóò pọ̀ jọjọ. Ẹ wá rí bí? Nítorí a fẹ́ òkìkí, a fẹ́ ọrọ̀. Àwọn tó máa ń ṣe politician, àwọn gangan. Lẹ́yìn rẹ̀ àwọn celebrity, nítorí ẹ̀ ló máa ń dùn mí fún àwọn ọ̀dọ́ wa láyé òde òní. Mo fẹ́ dàbí lágbájá, mo fẹ́ rí bí lágbájá. O mọ̀ wípé nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ojú òjé lọ. Ojú la rí, àárí ìsàlẹ̀ kẹ̀tẹ́kẹ̀tẹ́ gbogbo ẹ̀gbin tó wà ń bẹ̀. Àwọn politician níbi tí wọ́n ti rìn dé, àwọn celebrity, àwọn olórin wa àwọn olórin wa, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ń fi ọmọ tí wọ́n bí nínú wọn fi ń dájọ́. A rí bó ṣe ń ṣẹlẹ̀. Wọ́n á ní ọmọ kó sínú omi, ọmọ bọ́ sínú púùlù, ọmọ bọ́ sínú kinní kan. Kí ló dé tọ́mọ ń bọ́ sínú púùlù? Ó tó àsìkò tí ìyá ayé fẹ́ gba ẹ̀jẹ̀ ẹ̀ lọ́wọ́ wọn ni. Ìsàlẹ̀ ọ̀rọ̀ ó ní ẹ̀gbin. Ìwọ Kristẹni kíyèsára, má jẹ́ ń tàn ẹ́ jẹ. Sórí gbogbo àwọn nǹkan tí à ń rí yẹn láti fi distract ẹni. Lóòótọ́ owó lè má sí lọ́wọ́ ẹ̀, ṣùgbọ́n o ní ìfọ̀kànbalẹ̀. O lè má lówó, o lè má lọ́lá, ṣùgbọ́n ìfọ̀kànbalẹ̀ wà. Àwọn ará bíi wọn kì í sùn, wọn ń sùn. Sọ fún mi, ẹni tó fẹ́ bá wèrè sùn, ṣó lè bá wèrè sùn lọ́sàn-án gangan? Rárá, òru ni. A máa tájẹ̀tì òru láti wá wèrè tó fẹ́ bá sùn. Bẹ́ẹ̀ náà ló dẹ̀ máa tọ́jú wèrè yẹn tó rántí kí nílò pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ọmọ inú wèrè yẹn, torí ọmọ yẹn ni wọ́n fẹ́ lò. Ìwọlé léyìí, òun porúkọ Jésù ìgbà mìíràn, afáfẹ́sẹ̀ sọ̀rọ̀ ẹlòmíràn ajílàgbó kan òru tó bá ti ṣe orúkọ Jésù within 15 to 20 minutes ó ti sùn lọ yẹ̀. Àwọn eléyìí ò lọ kó sùn, kò sórun lójú wọn, nítorí wàhálà tí wọ́n ti kíra wọn bọ̀, nítorí májẹ̀mú òkùnkùn tí wọ́n ti ra wọn bọ̀, nítorí ọ̀rọ̀ òkùnkùn tí wọ́n fẹ́ gbà. Ìwọ gẹ́gẹ́ bí Kristẹni kíyèsára, mo kàn fẹ́ fi tó ẹ létí wípé nǹkan tí àwọn tó wà nínú ayé ńlá kọjá ó pọ̀ ju ohun tí ìwọ tó wà nínú Kristi tí o lè san ìdíyelé rẹ̀, tí o sì ti ń tiraka láti san ìdíyelé. Mo fẹ́ fi yé ọ pé o ní láti múra dáadáa. Àwọn tó wà nínú ayé wọn kọ nǹkan tó fẹ́ ná wọn. Ìwọ gẹ́gẹ́ bí Kristẹni náà má kọ nǹkan tó máa ná ẹ nínú Kristi, nínú àwẹ̀, nínú àdúrà, nínú ìsọ̀rú, nínú ọ̀rọ̀ Ọlọ́run.
Ọlọ́run á ràn wá lọ́wọ́. Jẹ́ ká gbàdúrà, jẹ́ ká sọ pé bàbá mi níbo ni mo ti ṣojú kòkòrò ọ̀rọ̀ àwọn tó wà nínú ayé, ọ̀rọ̀ àwọn celebrity, ọ̀rọ̀ àwọn politician, ọ̀rọ̀ àwọn tó wà lókè tá a rò wípé èèyàn lásán ni wọ́n tí wọn kì í ṣe èèyàn lásán. Níbo ni mo ti ṣojú kòkòrò tí mo ti fẹ́ farawé wọn gẹ́gẹ́ bí Kristẹni. Ọlọ́run dáríjì mí, Ọlọ́run dáríjì mí. Oore ọ̀fẹ́ láti san ìdíyelé nínú Christian race yìí, Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi, kí gbogbo ògo kó jẹ́ ti yín. Mo dúpẹ́ nítorí tí ẹ ti gbọ́. Jésù Olúwa wa, àmín àmín ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Yakó ni ó mú kò sí mímí ti ẹ̀yìn wá. Nígbà tí a tún máa pàdé ní ìgbà mìíràn, owó iná ò ní tán wo yín o, ẹ̀yin wówó tí owó tẹ̀ fi máa ra dátà kò ní wọ́n yín. Ó dàbọ̀.